Arẹwà agogo tó ń ka wákàtí ọjọ́ ti yí ibi rere ló yí sí torí ẹni yìí ẹni ẹ̀yẹ tá a bí láyàjọ́ òní. A ti dúpẹ́ ọjọ́ ti pé o ìgbà tí kò ọjọ́ bí Ìdòwú Adétọ̀nà ló pé ilé gbogbo olùṣe ń fò fáyọ̀. Ǹlẹ́ ọmọ wọn ní lìṣàn ọpẹ́ làbọ̀ ṣe fọ́bọ lọ́pẹ́tọ́pẹ́tọ́ sí tó tún jẹ́ kó rọ́jò òní láyọ̀. Ọlọ́jọ́ bí o Àṣàní Adé ìwọ ló lónìí ọjọ́ tàbí ẹ ló pé o lè gara tán gbẹ́sẹ̀ kó tẹ̀sù mọ́lẹ̀. Ǹlẹ́ apọ́rọ́kọ́tọ́ bí ọ̀ka ọlọ́pọ̀ ẹwà rèé apọ́nbẹ́pọ̀ rẹ eyín mẹ́nugún Àṣàní Adé ni mò ń kì. Ǹlẹ́ aláṣẹ idcam ventures tó kárí ayé the epitome of beauty shining like star ẹwà rẹ ò ní ṣá bòwọ́ lọ́lọ́wọ́ ọba mi òkè. Ó ti yá màmá Ibrahim màmá Abolúwa ti fẹ́ màmá Olúwa tì mí lẹ́yìn iṣu ọmọ ajiná fún ẹ̀jẹ̀ onímọ̀ṣe. Màmá Amin inú akókídàkọ kì í bàjẹ́ màmá Malik gbogbo gbanikínú rẹ̀ ó máa dùn. Ó yá sọ̀rọ̀ Àṣàní Adé sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ fọbọ lọ́pẹ́tọ́pẹ́tọ́ sí tó tún jẹ́ kó rọ́jò òní láyọ̀. Ọlọ́jọ́ bí òní Ìdòwú Adétọ̀nà tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì òní bẹ́kún sùn òní bẹ́kún jí lọ́lá kábíyèsí Èdùmàrè. Happy birthday to you Adétọ̀nà Àṣàní Adé. Every March 3rd is your day. Tọdún 2021 ló pé ìní gbogbo èèyàn ṣe ń bá ọ yọ̀. Ó ti yá ọlọ́jọ́ bí òní jẹ́ ń bọ̀ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọmọ wọn nílìṣàn rẹ mọ ọmọ ìlìṣàn àgàkà náwó. Ọmọ olówó òkúyọ̀ ọmọ láríbi gbé nìran bàbá tó bí ẹ lọ́mọ. Tẹ́yìn lọ́mọ à ń bá wí ṣèmúrẹ̀. Ọmọ ìgìdó àgbà ọmọ lẹ́mọba lókùn líráyè. Ọmọ olúnú àkórú ọmọ lèsí òde. Ọmọ àgágì ẹ̀yin lọ́mọ adúró dọ́ba lóhùn lóde Rẹ́mọ. Ọmọ àfigbá sanwó lẹ́bà tó gùn kẹ́rọ yàwó àbùnà. Ẹ̀yin lọ́mọ ají ní kùtùkùtù pílẹ̀ ọ̀rọ̀. Ìran bàbá yín lọ́mọ amóyìnbó wọ̀lú. Ẹ̀yin lọ́mọ akáṣọ sílẹ̀ tẹ́rù bọ́lọ́ṣẹ. Ẹ̀yin lọ́mọ adúrúnmádé. Ọmọ adúrúnmọ́ṣù padìyẹdẹ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màgà. Ẹ̀yin lọ́mọ onígbòòrò tájòjò gbọ́dọ̀ wọ̀. Ìran bàbá yín lọ́mọ onígbó kàkà kúkú èyí tí ń bẹ lóde Rẹ́mọ. Ọlọ́jọ́ bí òní o Adétọ̀nà Ìdòwú Àṣàní Adé. Bó o bá wá ń gbọ́ kíkì yìí àwọn ọmọ alálùbáríkà tọ́lọ́wọ́n ọba jogún fún ẹni wọ́n ń pè Happy birthday to you.